kó bá mi bẹ́ẹ̀ sọ́fì hotel kọ́ bẹ́ẹ̀ sí jí facilitator tí ó wọ̀ mi ìmọ̀ bóyá rí ọmọ nípa ẹ̀ o ètò ń ronú mi ní ètè olúkúlùkù ẹ̀ ibikíbi tó bá wà kán rí bí sí. ẹ máa ń sunkún yẹn. kó má jẹ́ kí àwọn ọmọ mi kó jí àlàyé kó má fi kí mi ìdíkẹ́ èrò èèyàn méjì kó jẹ́ èrò èèyàn kan. àti ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ sà mi ti sọ ọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ sọ lẹ́nu. ok ẹ fẹ́ sọ àṣírí kan. yes mo fẹ́ sọ àṣírí kan ní facilitator ti Ọ̀wọ̀ ìgbà tí ẹni tó sẹ́ndì message pé kán report ní Sunview ní 2014 so mo rò pé ẹni yẹn wá pé mi mú orúkọ ẹni yẹn bẹ̀tẹ̀ ẹni yẹn pè mí facilitator ti Ọ̀wọ̀ wá pè mí ó wá ní. à ń bá ìṣẹ̀lẹ̀ kan bọ̀ láti bí ọjọ́ mélòó kan nípa vice principal tí ó dẹni àwátì odidi ọ̀gá iléèwé Ọlátúndé Ọlálóyè tí wọ́n di mí eégún nílé ìtura Sunview ní Àkúrẹ́ ní Alágbàká láti on 28th of August láti ń wá wọn tá ò rí wọn mọ́ ṣùgbọ́n 24th of August la gbọ́ pé wọ́n dé ilé ìtura náà. Bí bá ti ń sọ̀rọ̀ yìí Sunview jẹ́ ilé ìtura tó jẹ́ gbajúgbajà l'Ákúrẹ́ olóyè mẹ́kùn yìí. Alágbàká ló wà gbogbo ayé sì mọ̀ bẹ̀ ó lókìkí ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ àríbàtà aṣọ Ọlátúndé Ọlálóyè odidi vice principal ṣùgbọ́n bá a ti ń sọ̀rọ̀ yìí ẹni tó láṣọ tó ní bàtà tó ní báàgì a ò rí mọ́. Ilé ìtura yẹn sì ni wọ́n ti rí kẹ́yìn. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ kú làákàyè tẹ́ ẹ bá sì ti gbàgbé ẹ jẹ́ rán yín létí. Lọ́jọ́ tí wọ́n mú ẹ̀sùn àwọn Sunview wá síbí ẹ̀gbọ́n principal yẹn tó jẹ́ bàbá ṣé Ọlálóyè ni ó kọ yín Sakios àwọn ni wọ́n mọ̀rọ̀ wá bí. A sì pé àwọn ilé ìtura Sunview wọ́n jẹ wà máníjà wọn wá Ṣèyí wá Kúnlé wá àti obìnrin dúdú kan tó jẹ́ receptionist náà ní òun ló wà ní ibi iṣẹ́ lọ́jọ́ náà. Ìgbà tí Ṣèyí ó sọ̀rọ̀ ń bí ó ṣàlàyé bí ṣúṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ pé òun gan ló ń gbàlejò àwọn Lotran World Relief ló ń gbà wọ́n wọlé sílé ìtura wọn òun gan ló ń lọ mákẹ́ẹ̀tì wọn wá. Ìgbà tó sì sọ̀rọ̀ bó ní Ọlátúndé wọ̀ wọ́n ṣàlàyé ohun tí wọ́n lè ṣàlàyé wọ́n sì fi footage kíní wọ́n fi hàn wá ń bí. Àdéhùn tó jọ wà láàrin àwa àti wọn ni wípé tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ jẹ́ á pàdé ń bí àti bàbá àmọ́ tẹ̀ wájú. Wọ́n sì ṣèlérí pé ìyókù kíní CCTV kíní wọn footage wọn àwọn kó wá bí gbogbo ayé ó sì rí gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n ṣe tó sì ní àkọọ́lẹ̀ lọ́jọ́ náà ní iléeṣẹ́ tí a wà yìí. Ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ tí ó tẹ̀lé ọjọ́ náà mi ò gbàgbé Ṣèyí sọ àwọn nǹkan kan lórí afẹ́fẹ́ yìí. Àwa níbo ni arákùnrin yìí wọlẹ̀ sí? Ó wá dákọ pé Ṣíjì Josiah gẹ́gẹ́ bí ohun tó dákọ ń bí pé àwọn ni ó wọ pé Ṣíjì Josiah ló pe òun pé Ọlátúndé Ọlálóyè ó fẹ́ lọ sí ìpele láti lọ fún salary voucher. Ó tún lóun náà ló pe òun pé Ìbàdàn ló yà sí o gẹ́gẹ́ bí àlàyé Ṣèyí lórí afẹ́fẹ́ yìí tó jẹ́ ìkan lára àwọn mákẹ́tà àbí bóyá mákẹ́tà ni ní Sunview hotel ní Alágbàká l'Ákúrẹ́. Ìgbà tó sì sọ̀rọ̀ yìí ó wá ní Ṣíjì Josiah ló tún pe òun padà pé káwọn lọ rèé lo Mastercard. Ó fẹ́ kẹ́yìn aráàlú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ayé ọmọ yín ò ní sọnù ọkọ yín ò ní sọnù aya yín ò ní sọnù. Wọ́n ní Yorùbá sọ pé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Ẹ̀yin tèmi dá ń gbẹ́tò yìí wọ́n wá sọ wípé Ṣíjì Josiah ló tún pe àwọn pé káwọn ó lo Mastercard. Ó sọ room number káwọn ó fi kó ẹrù Ọlátúndé Ọlálóyè bóde. Ṣé Ṣíjì Josiah ṣé ó lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì yẹn? Wọ́n ní rárá. Wọ́n ní lọ́jọ́ Wednesday ní aya wọn lòun rí wọn bá sọ̀rọ̀ kẹ́yìn pé tó bá dọjọ́ àwọn ò pé ọkọ wọn lọ́jọ́ Thursday pé ṣùgbọ́n lọ́jọ́ Friday làwọn ti ń pè tí ò wọlé. Àwọn ilé ìtura Sunview wọ́n wá sọ̀rọ̀ kan lórí afẹ́fẹ́ yìí gẹ́gẹ́ bí àlàyé tó tẹnu Ṣèyí bóde. Ó sọ wípé lọ́jọ́ Thursday
àwọn 53 orúkọ wọn ò pé, orúkọ jẹ́ 52, ṣùgbọ́n lọ́jọ́ Friday orúkọ pé ó jẹ́ 53 padà tí àwọn Lutherans World Relief tí wọ́n ṣe agbátẹrù tí Ṣíjì Josiah tó jẹ́ coordinator gẹ́gẹ́ bí àlàyé wọn. Ìgbà tí orúkọ wá pé lọ́jọ́ Thursday tá ń kọ́ wọ́n ní Ṣíjì Josiah náà ló kọ́ torúkọ fi pé, kò sì bá wọn lodge báwo ló ti mọ room number, báwo ló ti mọ̀ wípé Ọlátúndé ò sí ń bẹ̀, gẹ́gẹ́ bí nínú àlàyé tí àwọn Sunview ń sọ làwa ti mú eléyìí o. Ìgbà tá a wá parí ètò àwa sọ fún àwọn Sunview pé ẹ jẹ́ á pàdé ń bí lọ́sẹ̀ tí ó tẹ̀lé, ó dà pé ó kóṣù kan báyìí, ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ ẹ wá bí báyìí bàbá tẹ́ ẹ wá bí kọ́ yìí, pé ọ̀sẹ̀ tó tẹ̀lé, ṣùgbọ́n ohun tá a mọ̀ rí ni pé àwọn Sunview wọ́n gbanú ìwé ìròyìn lọ, wọ́n ní kò sí ẹni tó sọnù lọ́dọ̀ wọn, tá a lẹ́rìí o tí ẹ̀rí ẹ̀ wá o, wọ́n ní kò sí ẹni tó sọnù lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n gbà tí a padà ṣètò ní ọ̀sẹ̀ kẹta síbi tá a wà yìí, àwọn Sunview tún padà sọ wípé lóòótọ́ èèyàn sọnù lọ́dọ̀ wọn. Àwa ń pe àwọn Lutherans World Relief, gbà tá a pè wọ́n tá à ń pe Josiah, kàkà kí wọ́n padà jẹ́ wa àríwé lọ́yà pé ká mẹ́nu kúrò lọ́rọ̀, pé iṣẹ́ ìwádìí ti ń tẹ̀ wájú ládọ̀ àwọn pé ká mẹ́nu kúrò lọ́rọ̀ yẹn, pé kàkà bẹ́ẹ̀ àwọn ò wọ́ wa lọ síbi tá a fẹ́ o, tàbí ká sanwó òtanràn. Èyí la tún sọ lọ́wọ́ táwọn Sunview náà táwọn náà wá tún fún àwa náà níwèé lọ́yà pé ká mẹ́nu kúrò ńbẹ̀, pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ lórí ẹ̀, pé ńgbà tí ọlọ́pàá ti ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ làwọn ò ṣe lè, àwọn ò tún fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀ mọ́. Ẹ má gbàgbé àwọn Sunview lákọ̀ọ́kọ́ wọ́n ti pe press conference, lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wọ́n tún lo jingle káàkiri lórí afẹ́fẹ́, tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí ohun tí wọ́n wí wọ́n sọ létí tiwa o, tí wọ́n wí tá a gbọ́ tá a sì ní àkàálẹ̀ rẹ̀, torí tí ó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ tá a bá ti rí àwọn Sunview gbogbo àkàálẹ̀ yìí á lò lórí afẹ́fẹ́ lágbára Ọlọ́run. Ẹ̀yin tèmi tẹ́ ń gbétò tó bá jẹ́ pé ohun tó ń tẹ̀lé wọn ò ní lọ sórí inú ìwé ìròyìn kan, pé gbogbo àwọn oníwèé ìròyìn, wọ́n pe gbogbo àwọn oníwèé ìròyìn ní Sunview Hotel, wọ́n pè wọ́n ṣàlàyé, ṣùgbọ́n ibi tẹ́ ẹ ti ń bọ̀rọ̀ ọ̀bọ̀ tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gan, tọ́rọ̀ ti ṣẹ̀ wá, kí ló dé tẹ̀ ń sáńbí, ìyẹn ni ò yé mi. Wọ́n tí wọ́n fi ń sáńbí kò yí àwa, ṣùgbọ́n gbogbo ẹ̀rí tẹ́ ẹ lẹ́ẹ̀ ní ẹ̀yin Sunview ẹ kó wábi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọ́rọ̀ ti bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí gbogbo ayé orí ká tẹ̀ ẹ́ wájú, bá a bá tẹ̀ ẹ́ wájú á lè mọ bí à ń lọ. Lóòótọ́ àwọn Sunview wọ́n ti di ẹrù lórí Ṣíjì Josiah yẹn, lára àwọn orúkọ tí a ti ẹ̀tún rí pé wọ́n ní ń jẹ́ èé o, lára àwọn orúkọ pé Olúwaṣíjì òfò ẹ̀sùwà, Olúwaṣíjì òfò ẹ̀sùwà Josiah làwọn èèyàn kan tún sọ pé ń jẹ́. Bó lọ̀rọ̀ wá dé dúró, bó ni Ọlátúndé Ọlálóyè wà vice principal, a sì gbọ́ pé kí Ọlátúndé Ọlálóyè kó tó wá síbi sẹ́mínà tí àwọn NGO yẹn tí wọ́n gbé kalẹ̀, àwọn Lutherans World Relief tí wọ́n gbé kalẹ̀, a gbọ́ pé ó gbàṣẹ lọ́wọ́ principal ẹ̀. Ìyẹn principal yẹn ìyẹn Tajudeen Balógun, a sì ti pé Tajudeen Balógun, a pè wọn ò gbé, a ò sì rí reply, a fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wọn ní WhatsApp, a fi ṣọwọ́ sí wọn ní SMS, a ò rí reply bí bá a ti ń sọ̀rọ̀ yìí. Wọ́n bá nírọ́ lápá, ayé ti dayé ọ̀làjú, gbogbo ẹ̀ ṣe screenshot láti fi hàn gbogbo ayé, àwa ò rí reply. Ìgbà tí ohun tá a fẹ́ kí principal ó tàn mọ́lẹ̀ sí fún wa rèé, ìgbà tí Ọlátúndé Ọlálóyè tó wá bá yín sà, bó ló dágbére fún yín pé òun lọ, ọjọ́ mélòó ló dágbére, àwọn àtàwọn wo ni wọ́n jọ ń lọ, ìgbà wo gan lẹ́yìn àti Ọlátúndé Ọlálóyè tẹ́ ẹ jọ sọ̀rọ̀ kẹ́yìn, kí ló ń tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, àbó lóhun tẹ́ ẹ ti ń fura sí. Àwọn nǹkan tá a fẹ́ kí principal Tajudeen Balógun tá a fẹ́ kó bá wa tàn mọ́lẹ̀ sí nìyẹn. Ìgbà tó dàárín ọ̀sẹ̀ àwa kọ open letter, a fi sí orí Facebook wa pé kájọ ẹ̀yin ìjọba ẹ bá wa release, torí pé àmọ́ kédà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ìjọba, ẹ bá wa release principal yìí Tajudeen Ọlálóyè, adarúkọ adági PS, a ṣe gbogbo ẹ̀. Ìgbà tó tún di ìrọ̀lẹ́ yìí náà, a tún kọ another open letter sí àwọn Lutherans World Relief pé ẹ wá ṣàlàyé ibi tí vice principal, kéèyàn ó tó kàwé kó tó di vice principal, kéèyàn ó tó ṣiṣẹ́ kó tó di vice principal, ojú ó ti rí nínú àwọn comments tá à ń rí káàkiri, gbogbo àwọn èèyàn ní sọ̀rọ̀ máìn pé èèyàn jẹ́jẹ́ ni kì í bá èèyàn jà. Lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, ìyá ń béèrè àwọn nǹkan kan lọ́wọ́ ìyàwó wọn. Ìdí tá a fi ń béèrè ni wípé ó rú ọ̀pọ̀lọpọ̀ lójú, ẹlòmíì ń béèrè pé irú ìbéèrè wo lọ́mọ ẹ̀dẹ́ máa ń béèrè yìí, kí ni kátikàti ti ń sọ yìí, ṣẹ́ni wà professional báyìí. Rárá, afẹ́ fìdí àwọn nǹkan kan múlẹ̀ pé àbí Tajudeen àbí Ọlátúndé Ọlálóyè àbó lárùn ọpọlọ ni, àbí fúnra rẹ̀ àbó rìn gbóde ni, àbó láwọn nǹkan tí ti ń ṣe ni, àbó ti ní irú ẹ̀ rí, àbó níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ tẹ́lẹ̀,
àbí bẹ́ẹ̀ ló lọ gbogbo àwọn nǹkan tá a fẹ́ kíyàwó ẹ̀ bá wa tàn mọ́lẹ̀ sí tá a fi béèrè àwọn ìbéèrè yẹn lọ́wọ́ aya rẹ̀ lọ́sẹ̀ tó kọjá nìyẹn bó wá lọkùnrin yìí wà ẹ̀yin Sunville Hotel torí bá a bá perí ajá á perí ìkòkò tẹ́ ẹ fi ṣe ẹ̀yin gan ló yẹ ká tiẹ̀ mọ́ dákọ jù ṣùgbọ́n ẹ̀yin fúnra yín lẹ́yìn diet Ṣíjì Josiah Ofoesua ẹ̀yin lẹ́ dákọ ẹ̀ o ṣùgbọ́n arábìnrin aya Ọlátúndé Ọlálóyè ó tún ti débí lálẹ́ yìí tẹ́ ẹ bá rí ibi tí ń wá bí wọ́n ń gbé ni o torí pé látìgbà tí ti ń wá ọkọ rẹ̀ ó ti ṣubú lulẹ̀ ẹsẹ̀ ti kán ànígbà kan tá a fẹsẹ̀ yẹn sórí Facebook tí gbogbo ayé rí bó wá ní ọkùnrin yìí wà inú ìbànújẹ́ lobìnrin yìí wà lọ́sẹ̀ tó kọjá ààrẹ wa lórílẹ̀‐èdè yìí ààrẹ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ń sunkún bíi tó torí pé nígbà tó ọmọ yẹn ń sọ̀rọ̀ ààrẹ wa wá pèdè kan pé ó ṣe ara agi ó dún ko ó ṣe ara ọ̀gẹ̀dẹ̀ ó ṣe ṣìn tó bá jẹ́ ọmọ ìkan lára àwọn aṣèjọba nípínlẹ̀ yìí ni ọ̀rọ̀ ó ti le jù báyìí lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa náà ò ní gbà mo mọ̀ pé Ọlọ́run ó bá wa tàn mọ́lẹ̀ yìí ibi tọkùnrin yìí bá wà kí wọ́n bá wa wá bóde ẹ̀yin Sunville Hotel níbo ló wà Ọlátúndé Tajudeen Balógun vice yín níbo ló wọlẹ̀ sí Tajudeen Balógun tẹ́ ẹ jẹ́ principal vice yín bo ló wọlẹ̀ sí kí lẹ mọ̀ ń pa ẹ̀ kí ló bá yín sọ ìkan lára àwọn facilitator lọ́wọ́ a bá wọn sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá wọ́n ní lọ́ọ̀yà wọn ti sọ wípé káwọn ó mọ̀ sọ̀rọ̀ bí lọ́ọ̀yà yín ó bá sọ pé kẹ́ ẹ mọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ kí lọ́ọ̀yà yín ó wá gbẹnu yín sọ̀rọ̀ níbí torí pé mo mọ̀ pé lọ́ọ̀yà yẹn náà àwọn náà bímọ o àwọn náà sì láya o iṣẹ́ tí wọ́n ń ṣe owó tí wọ́n ń gbà lọ́wọ́ yín ó ṣeé ṣe kó jẹ́ pé owó iléèwé ọmọ wọn ni wọ́n fẹ́ fi san o àbí láti fi ra oúnjẹ sílé fún aya wọn o àti láti fi repo sí mọ́tò odidi ẹ̀mí là ń wá yìí níbo ló wà vice principal níbo ló wà kẹ́yìn ó tó di vice principal kò mọ̀ rọrùn odidi ọ̀gá iléèwé níbo ló wà ẹ̀yin Sunville Hotel ní Alágbàká ní Àkúrẹ́ torí à ń pè yín àti rò pé a rí wọn lálẹ́ yìí Ṣíjì Josiah Ofoesua níbo ni arákùnrin yìí wà bó ló wà ẹ̀yin àjọ Lotran World Relief bó ni Ṣíjì àbó ni Ọlátúndé Ọlálóyè tó jẹ́ vice principal níbo ló wọlẹ̀ sí ṣé nínú Sunville Hotel ló wọlẹ̀ sí ni àbí lẹ́yìn Sunville Hotel àbí kò tiẹ̀ sí l'Ákúrẹ́ níbo ló wà àwa ò sọ pé yín lẹ́gbẹ́ o ṣùgbọ́n ẹjẹ́ àjọ fẹ́ kẹsẹ̀ nàjú bí àṣà ọ̀gá mi Olúnládé Agboola bó lọkùnrin yìí wà à ń pè Mrs. Bayo Phillips tí wọ́n jẹ́ AS Tescom láti bá wa release principal Balógun kán wá dá ayé lóhùn because bí àwọn kan ṣe ń rójú ráyè lọ sílé ìwé yẹn kò yé wa torí pé ẹni tẹ́ ẹ jọ wà nílé ìwé tó jẹ́ igbákejì yín a ò rí mọ́ ayé sì ń béèrè lọ́wọ́ yín lóòótọ́ a mọ̀ pé iṣẹ́ ìjọba lẹ̀ ń ṣe ṣùgbọ́n ẹ tara ṣàṣà ẹ lọ rèé gba tó bá jẹ́ pé ọ̀rọ̀ yìí ká yín lára sà ẹ lọ rèé gbàṣẹ lọ́wọ́ àwọn ọ̀gá yín ẹ lè fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ṣe bí ẹni tó sọnù abẹ́ àwọn ọ̀gá tẹ́ ẹ ti fẹ́ lọ gbàṣẹ yìí abẹ́ wọn náà ló wà Mrs. Bayo Phillips AS Tescom ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa PS ṣé PS ni wọ́n àbí AS Tescom ẹ jọ̀ọ́ ẹ bá wa rìlíìsì Tajudeen Balógun àwa ò sọ pé Tajudeen Balógun ló gbé o Màmá Morayo aya Bayo Phillips Màmá Morayo aya Bayo Phillips ẹ káalẹ́ mà ọmọ tí yín ò ní sọnù ọkọ yín ò ní sọnù àwọn àdáwọlé tí yín náà yóò mọ yọrí sí rere ọmọ yín ò ní sọnù aya yín ò àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn kò ní kọjú ìjà sí yín Madam Morayo aya Bayo Phillips ẹ dákun ẹ bá wa rìlíìsì Tájù Balógun tó jẹ́ principal ìpele community high school ní Ọ̀wọ̀ boni Ọlátúndé wọ́n ní ọkọ yín tún ní head of service l'Ondo state Mama AS wọ́n lọ́kọ yín ní head of service l'Ondo state afọlọ́wọ́n bá bẹ̀ yín odidi ẹ̀mí là ń wáyé o wọ́n lọ́mọ wọ́n láya aya wọn lẹ̀ ń wò tí ń sunkún bíi tótó yìí tí ẹ bá dé orí TikTok wa ọmọ ẹ̀dẹ́mà aya Ọlátúndé lẹ̀ ń wò tí ń sunkún bíi tótó yìí ẹ jọ̀ọ́ ẹ máa bá ń share ẹ máa bá ń táàgì gọ́fúnà níbi tí wọ́n bá wà lálẹ́ yìí ẹ bá ń táàgì ìyá Morayo ẹ bá ń ṣoore kan lálẹ́ yìí ẹ dákun ẹ bá ń share ẹ máa share lọ sọ́dọ̀ Tajudeen Balógun tó jẹ́ principal ẹ máa táàgì wọn ẹ máa bá ń táàgì PS Tescom àbí ẹ máa bá ń táàgì AS ìyá Morayo aya head of service ẹ dákun ẹ máa bá ń táàgì wọn pé obìnrin kan rèé o tí ń sunkún bíi tótó yìí o wọ́n lólùkọ́ làwọn náà àbí wọ́n lólùkọ́ lẹ́yìn náà tí ń sunkún bíi tótó yìí o ẹ bá ń táàgì commissioner for education ẹ jọ̀ọ́ ẹ máa bá ń táàgì governor gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ nọ́mbà governor ẹ bá ń share ẹ̀ sí ọ̀dọ̀ governor WhatsApp number àbí WhatsApp group tẹ́ bá mọ̀ pé àwọn alágbára nípínlẹ̀ Ondo yìí wà ẹ máa bá ń share ẹ̀ lọ́bẹ̀ ẹ máa share ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run orí ọ̀fẹ́ kan tẹ́ ẹ lè ṣe fún wa nìyẹn
ẹ máa share ẹ̀, ẹ máa share ẹ̀, ẹ máa share ẹ̀, ẹ dákun torí Ọlọ́run. Àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ní Sunview Hotel, ẹ bá ń share ẹ̀ dọ́dọ̀ wọn pé omi tí ń jáde ní aya ojú Ọlátúndé Ọlálóyè, omi ìkorò, omi ìbànújẹ́ ni o. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, omi ìkorò, omi ẹkún, omi ìbànújẹ́ ní ń jáde lójú arábìnrin yìí, omi ẹkún kíkorò. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, bómi ojú rẹ̀ ti ń kánlẹ̀ yìí, ìbànújẹ́ ló jẹ́. Ẹ dákun torí Ọlọ́run, obìnrin yìí bó ti wà lọ́wọ́lọ́wọ́ yìí, òun gan ti kán lẹ́sẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá ń táàgì àwọn alágbára, àwọn àṣejọba tẹ́ ẹ bá mọ̀, ẹ máa bá ń táàgì wọn. Ẹ káalẹ́ madam. Ẹ káalẹ́ sà. Ẹ rán wa létí ó kọ yín. Orúkọ mi ni Adénìkan Ọlálóyè. Ṣé ẹ ti rọ́kọ yín? Rárá sà. Ṣé ààrẹ ni tó kẹ́fìn wọn? Kò sí. Mo béèrè lọ́sẹ̀ tó kọjá pé bo lẹ rò pọ́kọ yín gan lè wà báyìí. Mi mọ̀. Kí lọ́kàn yín sọ fún yín nínú? Mi kàn tẹ̀lé sọ pé nǹkan báyìí ni ọkọ mi ń sọ fún mi. Bẹ́ẹ̀ nǹkan tí mo kàn fẹ́ tún sọ fún àwọn èèyàn ni pé. Ẹ máa sọ̀rọ̀ yín màmá, ẹ máa sọ̀rọ̀ yín. Ni pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sà, mi ti sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ sọ lónìí. Ok, ẹ fẹ́ sọ àṣírí kan. Yes, mo fẹ́ sọ àṣírí kan. Ní facilitator ti Ọ̀wọ̀, ìgbà tí ẹni tó sẹ́ndì message pé kán report ní Sunview ní 2014, so mo rò pé ẹni yẹn wá pé mi mú orúkọ ẹni yẹn bẹ́ẹ̀ ẹni yẹn pè mí. Facilitator ti Ọ̀wọ̀ wá pè mí, ó wá ní yéè Jesus, mo sọ ní jẹjọ, mo sọ pé àbúrò mi Sàríyọ̀ pọ́n ló kọ orúkọ Ọlátúndé Ọlálóyè. Ọ̀rọ̀ yẹn ó sọ bí ìgbà mẹ́ta, kò sí bí ẹlẹ́dàá ẹ̀ wà bí. Àwọn dádì wọn ó wá tó bí ọ̀sẹ̀ tó tẹ̀lé tá ti ń lọ police station, wọ́n ti ń lọ bẹ̀. Wọ́n wá pè mí, wọ́n wá ní àwọn agbófinró béèrè pé ǹjẹ́ ó ní ẹni tán bá jàre àbí tóun àti ẹ̀ ní àwọ̀. Mo wá rántí, mo wá sọ fún dádì pé this particular Mr. Àríyọ̀ tó kọ orúkọ ẹ̀ kò kí ń kí níbi iṣẹ́, wọn kì í kíra, all in the name of restructuring of leadership, pé ibikíbi tó bá wà kò sí bí o ẹlẹ́dàá ẹ̀ wà ń bí. Nǹkan tó kọ́ mi délé sọ nìyẹn. Tó bá dẹ̀ lẹ́ni tó bá jà ó máa ń pẹ́ kó tó délé sọ, bẹ́ẹ̀ tó sọ ilé yìí, that was last term, first term, last academic session. Ó lọ́mọkùnrin yìí ó ní kò kírun títí for a whole first term including second term. Mo wá ní ìwọ ọmọkùnrin yìí reconcile with this man, my mind. Ọkàn mi sọ fún mi pé kó sáà reconcile pẹ̀lú ọmọkùnrin yìí. Ó ní no, ó ní level báyìí ló wà, ó ní kan ṣoṣo ló wà ní level kí ni ẹ sọ, ẹ máa sọ màmá. Ó ní level 12 ló wà, ó ní òun nìkan ló dẹ̀ wà ní department ẹ̀. Wọ́n wá ní pé kó lọ sí another department tí level 15 àti jẹ́ ìṣòdì ẹ̀. Nǹkan tó fa and ìgbà tó wá dá third term tá a lò tán yìí ló kàn ó ti ń bọ́ sí fẹ́rẹ́fẹ́rẹ́ ká ṣe kínní, tó wá ní ló tún délé ló sọ pé Mr. Àríyọ̀ ẹ máa kírun. Mo ló kírun ní ìwà mọ̀ṣẹ́ mọ̀ pé that third term náà lọ gbé ìwé pé ẹ lọ wá fún sẹ́mínà ní Sunview. So àárín yẹn òun ni mo ní kí n sọ fún yín. This particular Mr. Àríyọ̀ kí ni wọ́n ń jẹ́? Mi Mr. Àríyọ̀ ní ìpele community ló ti ń teach. Wọn ẹni ẹ̀yin àti bá gbọ́ ní tẹ́ ẹ sọ dáadáa báyìí. Bẹ́ẹ̀ sà, òun àti ẹ̀ kò kí. Òun àti ta ni? Òun àtọkọ mi kò kí ọkọ mi torí pé. Fún how many months? First term, second term, third term yẹn ló ṣẹ̀ ní kó wá kí n. Òun ló sì nominate orúkọ ọkọ. Òun ló dẹ̀ nominate ẹ̀ fún facilitator ti Ọ̀wọ̀. Ti Ọ̀wọ̀. Yes. Táwọn àti Ṣíjì jọ wà ní. Same campus. Kí lẹ wá fẹ́ kí gbogbo àgbáyé ó ṣe báyìí? Òun náà la ṣe wá sí orí afẹ́fẹ́. Mo fẹ́ bẹ̀ gbogbo abiyamọ. Kọ́ bá mi bẹ̀ Sunview Hotel. Kọ́ bẹ̀ Ṣíjì facilitator ti Ọ̀wọ̀. Mi mọ̀ bóyá Àríyọ̀ mọ̀ nípa ẹ̀ o. Ètò ń lò nominate olúkúlùkù ẹ̀. Ibikíbi tó bá wà kán rí bí ṣe. Ẹ máa sunkún. Kọ́ máa jẹ́ kí àwọn ọmọ mi kó jìyà láyé. Kọ́ máa fi kí mi ìdíkẹ́ èrò èèyàn méjì kó dé èrò èèyàn kan. Ẹ pẹ̀lẹ́, ẹkún sì fẹ́ máa gbọ̀n mí.
pẹ̀lẹ́. kò kì í báyọ̀ jà tó bá báyọ̀ jà gan kó tó délé sọ máa àwọn fẹ́. èèyàn ń sunkún. ẹ jọ̀ọ́ ẹ bá ń ṣíà ẹ kórin jìnnà, ẹ bá ń ṣíà ẹ kórin jìnnà. ẹ ní Àríyọ̀ kan wà ní ìpele community high school nípele lọ́wọ́. bẹ́ẹ̀ ni. òun àtọkọ yín kì í kíra wọn. kò kí torí pé ó ní pé kò fi jẹ HOD. ẹ lọ sì kù dẹ̀dẹ̀ kọ́rọ̀ àwọn tí lọ́tíràn yìí kó dé. nìkan tí ẹ mọ̀ bóyá ó ti wá yes tọ́tàmù náà lọ gbé lẹ́tà wá. omi ẹkún yìí ti pọ̀ jù. tọ́tàmù yìí náà ló dẹ̀ bẹ̀rẹ̀ sí wá ń kí the whole first time the whole second time ó ní kò kí wọn. òun náà ló dẹ̀ nominate ó kọ́kọ́ òun ló dẹ̀ nominate ẹ̀ fún ìgbà tí facilitator tó wọ́n. ṣé ẹ ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ Àríyọ̀ yẹn. mi ní nọ́mbà ẹ̀. ẹni tá a pè níjó ní yẹn ẹ̀bẹ́ ẹni tá a pè níjó ní yẹn ẹni tá a pè níjó ní facilitator ti lọ́wọ́ ẹ ló sọ wípé ó lábúrò òun ni. ó náà ló nominate ẹ̀. He mentioned his name 3 good times. Pé àbúrò Mr. Àríyọ̀ ló nominate ẹ̀ àbúrò Mr. Àríyọ̀ ló nominate ẹ̀. And this particular Àríyọ̀ wọn àti ẹ̀ wọn kì í kíra. Mi wàá mọ̀ bóyá staff wọn mọ̀ but òun délé sọ pé Àríyọ̀ ò kírun torí pé òun ò fi jẹ HOD. ẹ jẹ́ ń ṣe báyìí ná. ẹ̀yin ayé mo mọ̀ pé àṣírí ò tú. Ṣíjì là ń pè yẹn o, Ṣíjì là ń pè yẹn o, Ṣíjì Josiah là ń pè yẹn o. A ti pè lẹ́ẹ̀kíní kò gbé, a ti pè lẹ́ẹ̀kejì kò gbé, à ń pè lẹ́ẹ̀kẹta lọ́wọ́. Ṣíjì là ń pè yẹn o. Mo fẹ́ sọ tẹ́lẹ̀ ni pé ọkùnrin tá a pè níjó ní tó sọ pé lọ́ọ̀yà àwọn ní káwọn ọmọ sọ̀rọ̀ yẹn àbí tá a pè lọ́sẹ̀ tó kọjá ìjọba àṣọlẹ̀ bá ń wà náà káyé ó gbọ́. ẹni tí kì í kí ọkọ yín yẹn òun ló nominate ọkọ yín fún ẹni tá ìjọba ń wà ṣọlẹ̀ ọ̀rọ̀ rántí kékeré kan tá a lò lọ́sẹ̀ tó kọjá torí àsìkò. Mr. Àríyọ̀ ṣé vice principal náà làwọn náà àbí tíṣà ni wọ́n. Mr. Àríyọ̀ ní ìpele community high school ní Ọ̀wọ̀ ẹ̀sùn ńlá wọn fi kàn yín yìí o. wọ́n lẹ́yìn ni àwọn àbúrò àwọn facilitator tí ń bẹ lọ́wọ́ pẹ̀lú àwọn àti Ṣíjì wọ́n lẹ́yìn làbúrò wọ́n sì ní gẹ́gẹ́ bí aya Ọlátúndé Ọlálóyè ti wí o. wọ́n sọ wípé àwọn ò rí àwọn ayé àti ọkọ wọn ẹ kì í kíra yín pé ọkọ yín sì ti máa ń sọ fún aya rẹ̀ pé èèyàn kan wà nílé ìwé tí kì í kí mi táwọn ò sì mọ táwọn fi ṣe tí ẹ sì jẹ́ olùkọ́ HOD àbí kílẹ̀ pé wọ́n yẹn tíṣà ni wọ́n tí ẹ sì jẹ́ olùkọ́. wọ́n ní kété tọ́rọ̀ yìí fẹ́ ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ń kí ọkọ àwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí. ìgbà tí ọ̀rọ̀ àfẹ́ lọ sẹ́mínà ò lọ sẹ́mínà dé ẹ̀yin náà lẹ wá kọ ọkọ wọn lẹ́ẹ̀ fún facilitator tọ́wọ̀ tó ṣe kòńgẹ́ àtàwọn Ṣíjì. ẹ̀yin aráàlú àwa ò sọ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí ẹ má bá ń rò papọ̀ 2 + 2 ó ti yẹn àwa ò sọ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí o. ṣùgbọ́n Ṣíjì yẹn náà ló wá mọ bí wọ́n ṣe kẹ́rù jáde nínú rúùmù Ọlátúndé. Ṣíjì yẹn náà ló pè wọ́n gẹ́gẹ́ bí Ṣèyí ṣe sọ pé ó fẹ́ lọ fill voucher tí ó sì jẹ́ pé true rẹ̀ mítà níjọba fi ń sanwó fún àwọn òṣìṣẹ́. Ṣíjì yẹn náà ni wọ́n ló tún sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ àti ní fọ́tò Ṣíjì lọ́wọ́ o gbogbo nǹkan rẹ̀ láti ní lọ́wọ́ o pátápátá ṣùgbọ́n a fẹ́ ṣe gbogbo nǹkan nílànà tó bá òfin mu. àwọn sì mọ̀wé lọ́ọ̀yà akọ bẹ́ẹ̀ kówé ẹgbẹ̀rún lọ́ọ̀yà wá àwa ò sá wa ńlé àti ní tẹ́ bá ń kó kán mọ́ gbà á lọ́wọ́ yín a wà ńlé. ọkùnrin tẹ́ sọ yìí lọ sí sẹ́mínà kò lọ sẹ́mínà. Àríyọ̀ ṣé Àríyọ̀ ẹ bá wa sókè mọ́ mi ṣé Àríyọ̀ lọ sí sẹ́mínà. kò lọ sẹ́mínà. ṣé Tájù Balógun tó jẹ́ principal ṣó lọ sẹ́mínà. wọn lọ sẹ́mínà. èèyàn mélòó ló lọ sẹ́mínà lọ́dọ̀ yín nílé gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ gbọ́ ní sukù ọkọ yín. òun nìkan ló lọ. ọkọ yín nìkan ló lọ. kí ló ń tó ń ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ facilitator tó wà lọ́wọ́ tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ facilitator tó wà lọ́wọ́ ìgbà tá a pè wọ́n ẹ̀já ṣe báyìí a ti pe Ṣíjì Josiah o ṣọkọ yín bẹ̀bẹ̀ páwọn fẹ́ lọ sẹ́mínà yẹn ni. kò bẹ̀bẹ̀ o torí tó bá mọ̀ pé Àríyọ̀ ló nominate òun kò ní lọ. ok ọ̀rọ̀ kan ṣẹ̀ṣẹ̀ yé mi títí tí ọkọ yín fi lọ sẹ́mínà yẹn kò mọ̀ pé Àríyọ̀ ló kọ̀ọ̀kan. yes until that facilitator tó wá tí ó pè ní tó wá sọ pé àbúrò òun Mr. Àríyọ̀ ní school ẹ̀ ló nominate ẹ̀ torí tó bá jẹ́ pé Àríyọ̀ ló nominate ẹ̀ tó mọ̀ adélé sọ.
Báyọ̀ ló ó ní wọ́n kàn mú ìwé kan wá sí skul wọn ni. principal ara àwọn nǹkan tá a fẹ́ kí principal Tájù Balógun kó dá sí rèé ó túmọ̀ sí pé principal Balógun wọn ò lè ṣe yìí lábẹ́ principal Balógun Tajudeen Balógun kó mọ̀ mọ̀. Ẹ dákun Mr. Àríyọ̀ ní ìpele community high school lọ́wọ́ afẹ́rí yín sà ẹ̀sùn ńlá ni wọ́n ti fi kàn yín yìí sà ẹ̀sùn ńlá ni wọ́n fi kàn yín yìí ẹ dákun mọ́ mi ẹ bá ń wá nọ́mbà rẹ̀. Mi ì lè rí nọ́mbà ẹ má wọrí màmá Ọlọ́run ẹ já sáré gbọ́ ọ̀rọ̀ yẹn gbọ́. Ok, ẹ ká lọ sá, ṣé dáadáa náà wà sá? Adúgbò sá, ẹ̀tẹ̀lẹ́ sá. Yes sá. Mo gba nọ́mbà yín lọ́wọ́ ìyàwó Mr. Ọlátúndé. Ok, so bẹ́ẹ̀. Wọ́n tí wọ́n sọ wọ́n ní ẹ̀yin ni ẹ orúkọ wọn sílẹ̀ fún ibi tí wọ́n lọ nígbà tí wọ́n lọ. Ẹ̀yin pàṣípọ̀ tó wà lọ́wọ́. So bàtà ẹ̀ sọ lérí ọ̀dọ́ yìí tó máa àṣewá òkú máa dà pé ẹ̀yin náà lè sọ sáìtì yìí. Ìmọ̀tẹ́ ìdíkọ̀ ní sọ́pọ̀ náà ni pé àwọn lọ́yà wa ti kó bá mátà yẹn because as it is now I cannot speak with you now láyé pé o ní go ahead office and besides I don't know much about the man's whereabouts. Sọ pé mo ti sọ pé ẹnu pé bí àbá ti àwọn ẹ̀yin bàbá wa lè máa sọ pé ìwà kú alẹ́ yẹn máa wà nǹkan tó bá sọ so àsọ wípé ẹmọ bó ṣe ṣẹmọ tó bá jẹ́ pé wọ́n ṣe lọ yẹn náà wọ́n fi ilé táwọn lọ́rẹ wọ́n fi mọ́tò táyín wọ́n lọ́rẹ ẹ̀yin kọ́ ní ṣàmàtò so nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé àsọ pé ṣìkà pé contribution ti ní náà lábẹ́. Ẹ̀bùn má bínú rárá pé èyí lè fún ilé sí báyìí èyí lè fún ilé sí báyìí ẹgbẹ́ tó wà bá fún ẹgbẹ́ kí lórúkọ tí yín náà bọ̀ sí bọ́ yín sà. Ẹni wọ́n ní ẹgbẹ́ kí lórúkọ tí yín náà sà. Mi ò lè fún lórúkọ mi rẹ̀. Ọdún àlàyé. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n pe ókọ ẹni tí ń bá wa sọ̀rọ̀ yìí fún wa àwa ò tí fìdí ẹ̀ múlẹ̀ o wọ́n ní Akínníyì Ayọ̀délé lórúkọ wọn àwa ò sọ pé bóyá àwa ò mọ ẹni tí ń bá wa sọ̀rọ̀ yìí wọ́n ní Akínníyì Ayọ̀délé ni wọ́n pe ókọ wọn. Ẹ dákun mo rò pé ẹ̀yin náà ti gbọ́ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ọ̀rọ̀ kábìtì yìí wáyì tó fi wá jẹ́ pé inú Sunville Hotel ni wọ́n ti wá parí iṣẹ́ ẹ̀ kò yé wa o ẹ̀yin Sunville Hotel ọ̀rọ̀ gbogbo yìí kò lè kúrò lórí alábàáhùn yín ẹ wá tàn mọ́lẹ̀ sóhun tí ẹ ti ń bá bọ̀ tẹ́lẹ̀ torí ògo ọ̀la ilé ìtura yín ẹ ti wá bí fúnra yín a ò fokùn wọ́ yín wá kí ló wá ń lé yín ẹ wá tàn mọ́lẹ̀ sóhun tẹ́ ẹ mọ̀ bóyá ó tiẹ̀ ní tẹ́yìn náà fura sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ṣíjì sọ aláṣẹ àti olùdarí Sunville Hotel ẹni tó ní gbogbo ọmọ Nàìjíríà ń rọ̀ yín ẹ wá bí o láti wá parí ohun tí ẹ ń bá lọ torí pé ilé ìtura yín la ò ti rí Ọlátúndé Ọlálóyè mọ́ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní ọ̀rọ̀ ti kan Àríyọ̀ báyìí ọ̀rọ̀ ti kan facilitator tí ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ ti kan àwọn Lutheran World Relief ọ̀rọ̀ ti kan Ṣíjì Josiah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ti wá kan àwọn Sunville Hotel bó kí ló wá dé tó jẹ́ pé inú Sunville Hotel ni wọ́n ti parí iṣẹ́ Ọlátúndé tí wọ́n rí aṣọ Ọlátúndé tí wọ́n rí bàtà tí wọ́n rí báàgì tí wọ́n ráṣọ ṣùgbọ́n tí wọn ò rí ẹni tó láṣọ mọ́ ọ̀rọ̀ wá di ta ló pe Ṣèdè níbẹ̀ yẹn Ṣèdè bókú àwa ò mọ̀ Ṣèdè bí òkú àwa ò mọ̀ Ṣèdè ń bẹ nípadò Ṣèdè ń bẹ nípadò ẹ jẹ́ ń gbà pé bí 2 sí 3 péré ṣùgbọ́n ohun tí ò yé mi lọ́rọ̀ yìí tí ò bá ní ọ̀rọ̀ tó ta kókó tí ó ní tó ta kókó mi ò rò pé ó ní tó yẹ kí wọ́n máa fìwé lọ́ọ̀yà wá káàkiri àwọn Lutheran àwọn Ṣíjì kí lẹ̀ ń fìwé lọ́ọ̀yà lé wa kiri fún àlàyé lábẹ́ yín pé bo ni Ọlátúndé Ọlálóyè wà ẹ̀yin Sunville Hotel ní Alágbàká kí lẹ̀ ń fìwé lọ́ọ̀yà lé wa kiri fún àlàyé lábẹ́rẹ̀ lọ́wọ́ yín a sì ti jọ ń bọ̀rọ̀ bọ̀ kí lẹ̀ wá ń fìwé lọ́ọ̀yà dá wa láàmú fún dó àwa ò bẹ̀rù wé lọ́ọ̀yà yín ṣá o Ọlọ́run nìkan làwa bẹ̀rù o bàbá mo mọ̀ pé ẹ̀yin náà wà ń bí ẹ kálẹ́ ẹ kálẹ́ sà ẹ kálẹ́
ẹ kò ṣiṣẹ́ Ọlọ́run máa fún yín ṣe o. Yes sir. Aráàlú ló ń pè yín o, aráàlú ló ń pè Ṣíjí, ẹ̀yin aráàlú ló ń béèrè lọ́wọ́ yín, Ṣíjí Josiah, aráàlú ló ń sì ń béèrè lọ́wọ́ yín, ẹ̀yin àti ẹ̀yin Sunview Hotel, ǹjẹ́ bó làwọn ọlọ́pàá bọ́rọ̀ dé sà? Mo dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró láti ọ̀dọ̀ ọ̀gá wọn AIG, mi ì dárúkọ wọn lórí afẹ́fẹ́. Ẹ dárúkọ wọn Àjàní. Mi mọ̀. Bàbá Àjàní. Bàbá Àjàní. Aláàjì. Àti àwọn ọ̀gá ní. Bàbá dáadáa ni wọ́n. Àwọn ọ̀gá ní anti-kidnappers, orúkọ wọn pọ̀ mi mọ̀. Àwọn Oṣòdì, Adéníyì, Olótù, Mùdíù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n try. Ẹni tí ò bá fún ọba ló fọba ṣeré, àwọn ọlọ́pàá gbìyànjú. Commissioner police ó tẹ̀ sọ fún ọ pé ó ní ẹ lọ gbé CCTV ní láti 24 da Saturday. Ẹ ṣé bàbá, mò ń bọ̀. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà, ọmọ ẹ̀dẹ́mọ̀. Ó kọ yín, ẹ̀dọ̀ ẹni tí ń pè wá, ẹ dákun kọ́mọ́. Orúkọ mi ni Julius láti Berlin ní Germany. À ń gbọ́ yín sà o. Pè náà ní last week. Ṣé lákọ̀ọ́kọ́ náà mi ò mọ àwọn bí nǹkan ṣe lọ ní ìlú wa, I don't understand. Kúnlé Agbájé, ẹ káalẹ́ o, mò ń gbọ́ yín. Sunview Hotel. Nǹkan báyìí ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n dẹ̀ ṣe náà program wọ́n dẹ̀ ṣe ṣiṣẹ́. That kind of place supposed to have been locked. It can never happen in any western country. It's very bad. Number one yẹn. Then number two, èèyàn tí ó nominate